Yes, ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam, ẹ má jẹ́ kó yà yín lẹ́nu wípé mò ń go live ní orí social media ní àṣálẹ́ yìí. Ohun tó fà á náà ni wípé few minutes ago mo kàn ṣáà dédé rí wípé àwọn èèyàn bẹ̀rẹ̀ sí pè mí, ṣe ni mò ń gba call. Kí ló fà á? Kí ló dé tí call yìí wá ń pọ̀ báyìí? Wọ́n ní àwọn fẹ́ confirm ní àwọn gbọ́ information pé wọ́n náà ti arrest Malam Yusuf Adépọ̀jù. Meanwhile, nínú àánú Ọlọ́run, mo ṣe program láàárọ̀ yìí ní London, and by the special grace of Almighty Allah, I arrived Nigeria. I arrived my father's land safely. Àmọ́ kọ́ọ̀lù yẹn àwọn yẹn ká bẹ̀rẹ̀ sí pè mí. Wọ́n náà ti arrest Malam Yusuf Adépọ̀jù ní airport o. Kódà àwọn kan ló lo nìkọ́ọ̀bù ní o. Wọ́n wá sí ojú ẹ̀. Débi wípé wọ́n lọ doctor, wọ́n lọ ṣe AI fún boarding pass. Wọ́n gbé boarding pass, wọ́n ṣe AI, wọ́n kọ Adépọ̀jù Yusuf Ọlátúndé sórí ẹ̀. Wọ́n ṣe ticket. Tẹ́ bá wá wo AI yẹn, ẹ kàn máa rẹ́rìn-ín ni wípé these people, they are just too funny. But in tó wá necessitate kí n máa ṣe fídíò yìí náà ni wípé àwọn èèyàn wá ń pè mí, wọ́n ti fọ́ọ̀lù fún nonsense and rubbish táwọn people yìí ṣe. Àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí pè mí. Ṣé mọ̀ pé bí kọ́ọ̀lù yẹn ṣe pọ̀ tí mi lè gbé kọ́ọ̀lù, tí gbogbo kọ́ọ̀lù yẹn ṣà ń wọlé, tí gbogbo ẹ wọlé mọ́ra wọn lọ́tún lósì tó ṣà ń wọlé. Àwọn èèyàn wá bèèrè pé ẹ tó lè send message pé what actually happened? Kí ló ṣẹlẹ̀ sí Malam? Bẹ́ẹ̀ ni wọ́n ń pe àwọn èèyàn náà, wọ́n ń pe àwọn èèyàn mi nílé, wọ́n ń pe gbogbo àwọn èèyàn mi. Bẹ́ẹ̀ kọ́ọ̀lù kan bẹ̀rẹ̀ sí wọlé, gbogbo fóònù mi kan ṣáà tiẹ̀ wá ń gbóná pé mo ní number one, kò sẹ́ni tó wà next mi. Ẹlẹ́ẹ̀kejì, gbogbo àwọn boarding pass àti tíkẹ́ẹ̀tì tí wọ́n gbé àti information tí wọ́n sọ pé something is going to ṣẹlẹ̀, is going to be arrested, wọ́n ti dó ní airport o. Ṣe rí ẹ̀yin ọmọ ìyá mi ní ẹ̀sìn Islam, mo máa ń pòwe kan, kékeré kọ́ ni bàbá fi ju ọmọ lọ. Òwe yẹn òdodo ọ̀rọ̀ ni. Àkọ́kọ́ ni wípé kí ni ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ tí wọ́n fi fẹ́ arrest mi? Àwọn wo ló fẹ́ arrest mi? Èmi normally lè rí mi pé kí n defame èèyàn láyé. Tó bá yẹ pé mátà tí ń lọ ní court, ẹ fi mátà lẹ̀ ní court, ẹ jẹ́ kó máa lọ. Mi ò wá síbí láti wá sọ̀rọ̀ in tó ń ṣẹlẹ̀ ní court. Àmọ́ these people, they are seeing the handwritings on the walls. They are already feeling what is going on. Ṣé mọ̀ pé a máa ń pòwe kan pé bí kún ló lóko, bí tàkúté bá ní ìpàdé di láàlà. Kí wá ló dé tẹ̀ ń pẹ́dù irọ́ káàkiri? Kí ló dé tẹ̀ ẹ̀ jókòó jẹ́? Kí ló dé tẹ̀ ń dá àwọn èèyàn láàmú? Kí ló dé tẹ̀ ń dára yín, tẹ̀ ń dunra yín nínú inú tí ó dùn? Why are you doing this, for God's sake? Kí ló dé tẹ̀ ń pa irọ́? Tẹ́ bá wá parọ́, tẹ́ fẹ́ fi create problem fáwọn èèyàn, bóyá fáwọn èèyàn mi, the well-wishers, the fans, wípé wọ́n ti mú Malam Yusuf Adépọ̀jù o. Kí lẹ fẹ́ gbà nínú pé ẹ fi àwọn èèyàn sínú ìbànújẹ́? Wọ́n ti ń gbé lọ. Okay, nígbà tẹ́ post sí tẹ́ ní wọ́n ti mú Malam Yusuf Adépọ̀jù, wọ́n dẹ̀ ti gbé lọ kirikiri. Ṣé tán bá múyàn ní ṣe alẹ́ yìí, ṣé immediately náà ni wọ́n máa gbéyàn lọ sí kirikiri? Ṣé wọn à ní gbéyàn lọ sí court? Ibi tẹ́ ti rí wípé if we call them diasporic dunces, if we call them local dunces, if we call them disgruntled elements, ẹ dákun ṣé ìta pè wọ́n yẹn ṣé kò rí bẹ́ẹ̀? Honestly speaking, wallahi, tallahi, I never thought
of going live this night. Kò sí nínú wà mí pé kí n máa ṣe tí mò ń ṣe yìí. Àmọ́ tí mi ò bá máa ṣe fídíò bí mo ti ń ṣe yìí, ó ti fẹ́ dá nǹkan míì sáwọn èèyàn míì lára. Dẹ́ni mi gan-an wọn à ní jẹ́ kí n wá gbádùn. Call ẹjọ́ call mélòó ni mo fẹ́ gbé. That is why people advise me, àwọn èèyàn tí mo ti bá sọ̀rọ̀ wá ní pé Malam ẹ need láti go live o, kẹ́ ẹ dẹ̀ jẹ́ kí ayé mọ̀ wípé wọn à mú yín. Èmi ní o, mo ti dé Nàìjíríà, mo wà òkè, mo wà nǹkan kan ò ṣe mí o, àlàáfíà ni mo bá dé o, àlàáfíà ni mo bá lọ o, kò sí nǹkan kan o. Gbogbo ayé mo ní kí n fàsìkò yìí sọ fún yín náà ni gbogbo information tí wọ́n ń gbé yẹn irọ́ ni o, fake ni o. Wọ́n ẹ tún lọ ṣe AI boarding pass, ẹ̀yin náà lọ wo boarding pass, ṣé bí boarding pass ṣé mọ́ rí nìyẹn. Ẹ tún lọ ṣe AI ticket tí mo fi travel. Allahu akbar, inna lillahi wa inna ilahi raji'un. Ọlọ́run mọ̀ ní in fact in tó dá mi lójú náà ni wípé bẹ́ẹ̀ tí ń ṣe bẹ́ẹ̀ náà ni ẹ máa ṣe, bẹ́ẹ̀ tí ń ṣe bẹ́ẹ̀ náà ni kẹ́ ẹ máa ṣe. Àmọ́ o ẹ jẹ́ n tún pa owó mi bí mo ṣe máa ń pa á, èyí tí màá fi káṣẹ̀ ńlẹ̀. Fídíò yìí ṣe nǹkan tó fẹ́ tó máa pẹ́, kódà mi ní ìtẹ̀ṣẹ̀ pé ọ̀rọ̀ mi ó tún pọ̀ jù báyìí lọ. Gbogbo tó yẹ kí n lò yẹ kó jẹ́ bí 2 minutes lọ. Mo ti máa ń sọ ìtàkùn tó ní kẹrin má wọdò tó ń tẹrin ló ń lọ. Ẹ̀dì yẹn mú. Ẹ sì mọ̀ èyí tí mo kọ́ pa ńgbà tí mo bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi wípé bí kún ló lóko, bí pàkúté bá ní ìpàdé di láàlà. Ajá yín tí ó sọnù kò gbọ́ fèrè ọlọ́dẹ. So ẹ má dára yín láàmú, ẹ má ṣe wàhálà. Èmi Yusuf Ọlátúndé Adépọ̀jù nínú àánú Ọlọ́run mo ti dé Nàìjíríà o. Tẹ́ ẹ bá wá fẹ́ make arrest, gẹ́gẹ́ pé ẹ fẹ́ make arrest, ṣe bẹ́ẹ̀ mọ́lé mi nílò bù ú. Látijọ́ tẹ́ ẹ ti ń pariwo pé ẹ fẹ́ make arrest yẹ kọ́lọ́pàá wá, sọ́nà ń fún yín ṣe. Ọlọ́run kì í sí lẹ́yìn alábòsí. Ọ̀rọ̀ kan náà tí mo máa ń sọ náà máa sọ. Tó bá jẹ́ wípé àwa la bá ṣàbòsí tó, kọ́lọ́run kó fà wá, kó fà lẹ́yìn lọ́wọ́. Tó bá jẹ́ pé àwa là ń ṣàbòsí, kọ́lọ́run fà wá, kó fà wá lẹ́yìn lọ́wọ́. Àmọ́ tó bá jẹ́ pé ẹ̀yin lẹ̀ ń ṣàbòsí, tó bá jẹ́ pé ẹ̀yin lẹ̀ ń ṣàbòsí, Ọlọ́run ó fà yín lé a lọ́wọ́. Gbogbo ayé ẹ kọ déètì ẹ̀ nílẹ̀. Gbogbo lílọ bíbọ̀ lílọ bíbọ̀ lílọ bíbọ̀ yín ṣe mọ̀ pé pàbó ló já sí. Ẹ lè succeed, wallahi ẹ lè succeed, wallahi ẹ lè succeed, wallahi ẹ lè succeed. Mo búra Ọlọ́run, mo búra lẹ́ẹ̀mẹ́ta, mo forúkọ Ọlọ́run búra lẹ́ẹ̀mẹ́ta. Ẹ lè succeed. The only thing tẹ́ fi lè succeed láyé onítẹ̀ bá wà lórí òdodo. Àmọ́ ẹ sì lórí òdodo. Níparí ọ̀rọ̀ mi, ẹ̀yin ọmọ ayá mi nínú ẹ̀sìn Islam, ẹ dákun, ẹ má make comments, ẹ má bú àwọn èèyàn. Èyí tí ó yẹ kó máa dùn mọ́ yín nínú lójú, tó yẹ kó máa dùn mọ́ yín nínú lọ́wọ́lọ́wọ́ báyìí náà ni wípé information tẹ́ ẹ gbọ́ tẹ́rù ń bá yín, fake information ni. Èmi ni wọ́n arrest mi o. Wallahi tallahi summa billahi alladhi la ilaha illa huwa. Wọ́n à ṣe èsì, agbára wọn ọ̀ka. Mo tún forúkọ náà ọba búra, agbára wọn ọ̀ka. Wọ́n à arrest mi, èmi ni mo wà nínú ilé. Nǹkan kan ò ṣe mí. I am happy that I arrived Nigeria safely. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.